Yeah, congratulations. Ẹ̀yin àgbà lẹ́bọ̀ lẹ́pòwe ẹni etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀. Tí gbogbo wa ò bá gbàgbé lórí màmá wa ògbóǹtarìgì òṣèré orí ìtàgé tí gbogbo wa mọ̀ sí Jùmọ̀kẹ́ George. Bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì sẹ́yìn, òun ni màmá yìí ó bùgbèta síta. Ó ní ó tó gẹ́ alùbàtà kan kì í dárin. Pé nǹkan tó ń ṣe òun yìí òun ò lè bó mọ́ra mọ́. Tí ẹ ò bá gbàgbé pé a mú fídíò wá lórí bí màmá yìí ṣe bùgbèta síta. Nǹkan tó jẹ́ kí n tún ṣe máa repeat ọ̀rọ̀ yìí ni pé fún àǹfààní àwọn tí wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ àbí tí wọn ò tí kọ́ máa kọ́ sí fídíò yìí rí àbí tó jẹ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n máa kọ́kọ́ wá sí orí platform yìí òun leléyìí. Òun ló jẹ́ kí n tún fẹ́ repeat ẹ̀ díẹ̀ fún àǹfààní àwọn tí wọn ò tí kọ́ máa kọ́ sí ẹ̀. A mú fídíò kan wá lórí ọ̀rọ̀ màmá wa Jùmọ̀kẹ́ George látàrí ìṣòro tí wọ́n kojú lórí pé àwọn ò rí lé gbé láti bí ọdún 6. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ọmọ wọn tún sọnù lójú títí wọn lọ́kàn títí wọn ọmọ wọn sọnù because ọmọ téèyàn ò bá mọbi tó wà téèyàn ò gbúrò ẹ̀ fódìdí ọdún 4 ọmọ ìyá bẹ́ẹ̀ ni pé ó sọnù náà ni. So oríṣiríṣi àìsàn ìlera ó wá bẹ̀rẹ̀ sí ní jẹyọ lára ìyá yìí ti náwó ìgbà tí ipá ìyá yìí pín òun ni wọ́n pariwo síta. Inú mi náà dùn wípé àwọn ọmọ Nàìjíríà wọ́n dìde sísítà wa mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìpolongo tẹ́ polongo màmá yìí síta tẹ́ jẹ́ kí ìrànlọ́wọ́ dìde fún màmá yìí. So ìdí tí mo ṣe wá sọ wípé etí tó bá gbọ́ àlọ́ yẹ kó gbọ́ àbọ̀ ni wípé ọmọ wọn tí wọ́n sọ wípé àwọn ò rí tí wọ́n létà gẹ̀ẹ́tì ẹ̀ ní ìlú Mali. Gbogbo alágbọ́ àlàyé tí ọmọ yẹn ṣe ń gbà yẹn ó ní ìlú yẹn pé ó wà difficult gan pé ó le gan bóyá látàrí àwọn ológun tí wọ́n ń bára wọn jà ń bẹ̀ wọ́n lẹ́ni tó bá ta fèlèfèlè tán bá mú inú ṣágo ló ń lọ inú gbàgà ló ń lọ. Ọmọ yẹn tún sọ síwájú ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní àhámọ́ wọn bẹ̀ ó ní wọ́n lé ní 500. Ó lóun ò lè rísíkì ẹ̀ pé bóyá kóun sọ pé òun fẹ́ bọ́ sọ́nà láì níwèé. Ó ní ìfúndò gan kóun tiẹ̀ níwèé kò sówó lọ́wọ́ òun tóun tiẹ̀ tún lè fi ra tíkẹ́ẹ̀tì àbí tóun lè fi wọkọ̀. So sísítà wa yìí Bíọ́lá ó dẹ̀ wá promise ẹ̀ pé gbogbo ipá tóun bá lè sà gbogbo ìgbìyànjú tóun bá lè gbìyànjú òun lòun máa gbìyànjú. Ṣé ẹ sá ti rẹ́dí àti wálé tí sísítà wa lọ́hùn dẹ̀ rẹ́dí sọ pé àwọn rẹ́dí àti wálé ìyẹn sísítà Díọlá tá a mọ̀ sí ọmọ mọ́mi wa Jùmọ̀kẹ́ George. Ká má dènà pẹnu ká má sọ̀rọ̀ jù Ọlọ́run ti gba gbogbo ògo. Ọlọ́run ó ti gba gbogbo ògo lábẹ́ àsíá àwọn àjọ kan tó ń pè ní ṣé icon ni àbí nìkan àwọn àjọ tó ń mójútó ètò orílẹ̀-èdè ètò ọ̀rọ̀ Nàìjíríà lókè òkun ní diaspora àwọn tó bá nídìí ìrànlọ́wọ́ lọ́tún lósì pẹ̀lú agbára màmá wa sísítà wa tí wọ́n jẹ́ aṣojú àwọn ọmọ Nàìjíríà ní ẹ̀yìn odi tí a mọ̀ sí Abiket Dabiri. Wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà 6. Wọ́n ti make sure wípé wọ́n ti gbé ọmọ màmá wa Jùmọ̀kẹ́ George wọ́n ti gbé dé Nàìjíríà pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ló ti dé Nàìjíríà lánàá gẹ́gẹ́ bí ìròyìn tó tó wa lọ́wọ́ wọ́n ló ti dé sí ìlú Nàìjíríà lánàá. Mọ́mí wa sísítà wa Abiket Dabiri àti gbogbo ẹ̀yàn association tẹ́ ẹ pawọ́pọ̀ tẹ́ ẹ ṣe lé àdúpẹ́ lọ́wọ́ yín gidi gan àdúpẹ́ lọ́wọ́ yín gidi gan tẹ́ ẹ tún jẹ́ kí Mrs Jùmọ̀kẹ́ George kan fi ojú rí àkọ́bí wọn padà tí a mọ̀ sí Adéọlá. Gbogbo ọmọ Nàìjíríà ló dúpẹ́ lọ́wọ́ yín because tí n bá ní mo dúpẹ́ lọ́wọ́ yín á dàbẹ̀ ní pé èmi nìkan lọ́mọ Nàìjíríà kò dẹ̀ kí n ṣe èmi nìkan lọ́mọ Nàìjíríà. So gbogbo àwọn ọmọ Nàìjíríà òun lè ṣe eléyìí fún a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe eléyìí. Wọ́n pè yín lọ́wọ́ kan ẹ dẹ̀ dáhùn a dúpẹ́ lọ́wọ́ yín a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ sísítà wa náà tán ṣe
agbátẹrù ọ̀rọ̀ yìí àti gbogbo àwọn ìsọ̀ǹgbé wọn tá ò mọ̀ bọ̀ tí olúwa ọba tó mọ̀ wọ́n gbogbo nǹkan tó bá mí nínú àwọn nǹkan yín olúwa ọba Èdùmàrè kò ní fọwọ́ ìbànújẹ́ kan èyí tí kò mì ọba mi Èdùmàrè kò ní fọwọ́ ìbànújẹ́ kan gbogbo ibi tí bàtà tí wàá ń tẹ ẹ̀yin náà lẹ́sẹ̀ tẹ́ ẹ fi ìṣòro ti yín sílẹ̀ tẹ́ ẹ ń gbọ́ tẹni ẹlẹ́ni ọba mi Èdùmàrè abẹ́yìn náà gbọ́ ìṣòro titi yín mọ́mí wa Àbíkẹ́ Dábírí àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin àjọ association Nàìjíríà tẹ́ ẹ pawọ́pọ̀ tẹ́ ẹ gbé ọmọdé yìí délé ẹ̀yin náà ẹ̀ ní fojú sunkún ọmọ yín ò ní rárẹ̀ àwọn Yorùbá bọ̀ wọ́n lọ́mọ ẹni kú ó sàn jọmọ ẹni nù lọ ṣégbà tẹ́yìn Yorùbá gbúrò ọmọ ẹ̀ tí ò mọbi tó wà bó tiẹ̀ ti lè jẹ́ pé ńgbà tí màmá yìí sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àtakò ló dìde ọ̀pọ̀lọpọ̀ ìgbìníjà ló dìde tí wọ́n kódà bí mo sì ṣe ń wo gan wọ́n tún ṣe ń takò màmá yìí di ọ̀la but kéèyàn tó lè pa ìtìjú tì kó tó lè wá ké gbàǹjarè síta pé mi ò nílé lórí mọ́ o àìsàn tí ń bọ́ta mi po àkọ́bí mi ò tún mọ bó ṣe rìn lọ o ó díndín gbajúgbajà òṣèré màmá yóò máa kéré nínú ayé kó tó lè pa ìtìjú tì tó fi wá ké gbàǹjarè síta táwọn kan tó wá ń jáde ṣe rí ìwòyí bíi ìjẹrin àbí jarùn tí mo ṣe fídíò lórí ẹ̀mí ò ní parọ́ fún yín pẹ̀lú omi ojú pẹ̀lú ẹkún pẹ̀lú omi ojú òun ni mo fi ṣe fídíò yẹn torí pé kí ni ó tọ́ọ̀ṣì mi tó bá sọ pé nǹkan tọ́ọ̀ṣì èèyàn ó tọ́ọ̀ṣì mi gidi gan but àwa dúpẹ́ lọ́jọ́ tẹ̀lé pé èmi náà ni mo tún ṣe fídíò lórí ọ̀rọ̀ wọn yìí náà tí mo tún ṣe congratulation ṣe rí i pé àyè ọpẹ́ yọ mọ́mí wa Jùmọ̀kẹ́ George mo bá yín dúpẹ́ mo bá yín yọ̀ gbogbo ewu tó ti kọjá kò tún ní padà wá mọ́ lágbára Èdùmàrè láti wákàtí ọwọ́ yìí lọ inú ọlá ńlá inú ìgbádùn inú ìfọ̀kànbalẹ̀ òun lè máa lo èyí tó kù nínú gbèsè ayé yín lágbára Èdùmàrè gbogbo nǹkan tí àwọn ọmọ Nàìjíríà tó wá dìde tó wá ṣe fún yín ọba mi Èdùmàrè kò ní fọwọ́ bànújẹ́ kan gbogbo oore tó wù kẹ́ ẹ lè receive látọwọ́ ọkùnrin látọwọ́ obìnrin látọwọ́ ọmọdé látọwọ́ àgbàlagbà àjẹmọ́nú ló máa jẹ́ fún yín lágbára Èdùmàrè ẹ ò wá ní rí ìṣòro àbí ogun tó tún máa wá mú yín jáde padà wá pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ tún wá gbà mí lẹ́lẹ́ẹ̀kejì irú ìṣòro bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ sí yín mọ́ mọ́mí wa Jùmọ̀kẹ́ Gold lágbára Èdùmàrè kò ní ṣẹlẹ̀ sí yín mọ́ kò wá tún ní wá kú lórí yín kó tún wá ṣí sórí àwọn ọmọ lágbára Èdùmàrè àwọn ọmọ yín náà gbogbo ibikíbi tán bá ti ń dé wọn máa rá lànà wọn máa bóore pàdé wọn máa báyọ̀ náà Ọlọ́run bá pàdé lágbára Èdùmàrè gbogbo igi tó ń wò mí yẹn jọ ẹ bá mi share fídíò yìí bẹ́ẹ̀ ṣe share ta lákọ̀ọ́kọ́ tó go viral ẹ share eléyìí náà kí gbogbo ọmọ Nàìjíríà tán tí mọ̀ pé Adéọlá ti padà sí Nàìjíríà kí wọ́n lè mọ̀ wípé àwọn ìjọba wa wọ́n gbìyànjú lórí eléyìí o mọ́mí wa Àbíkẹ́ Dábírí náà ṣe agbátẹrù ètò náà pẹ̀lú àwọn àjọ tí wọ́n jọ sọwọ́pọ̀ tí wọ́n jọ ṣe iṣẹ́ yìí Ọlọ́run ọba lọ́ba ẹlẹ́san Ọlọ́run ọba lọ́ba tó máa san yín lẹ́san àwọn ò lè san yín lẹ́san bó tiẹ̀ ti lè jẹ́ wípé ara iṣẹ́ tí wọ́n yàn yín síbẹ̀ náà nìyẹn pé kẹ́ ẹ máa ṣe but tó bá pè yín tẹ́ ẹ bá dáhùn nǹkan kí ni nǹkan tá a fẹ́ ṣe a máa pariwo a máa dákẹ́ náà ni but inú wa wá dùn ayọ̀ wa kún pé wọ́n pè yín lọ́wọ́ kan ẹ dẹ̀ jẹ́ wọn lẹ́ẹ̀mejì gbogbo bíi tí bàtà ti ń tẹ̀ yín náà lẹ́sẹ̀ ọba mi Èdùmàrè á bá mi bu òróró tùnú sí ẹ bá mi share fídíò yìí káwọn èèyàn lè mọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò tí ì mọ̀ pé màmá wa Jùmọ̀kẹ́ George wọ́n ti padà rí ọmọ wọn àwọn kan tó tí ì mọ̀ wípé ọmọ wọn ti padà dé Nàìjíríà as at yesterday bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ti wà ní Nàìjíríà báyìí so a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ onítọ́rọ́ a dúpẹ́ lọ́wọ́ oníkọ́bọ̀ a dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbé kìsì sílẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ẹni tó fomi toro sílẹ̀ gbogbo kíbi tẹ́ ẹ bá ti tọ́ mú owó náà nínú owó ọjà yín ni o owó bísínẹ̀sì yín ni o owó tẹ́ ẹ tọ́jú síbì kan ni o owó tẹ́ ẹ fẹ́ fi ṣe nǹkan kan ni o tẹ́ wá wò pé ẹ jẹ́ ká ṣe kọ́kọ́ yanjú ti màmá yìí ná dọ̀dọ̀ tèmi sì ṣe é fewé mọ́ ibikíbi tẹ́ ẹ ti mú owó náà lágbára Èdùmàrè àgbà náà ni wọbẹ̀ àbùdíntolókun àbùdíntolọ́sà 10,000 lẹ filẹ̀ ọba mi Èdùmàrè á fi 1 million rọ́pò fún yín 1 million lẹ filẹ̀ ọba mi Èdùmàrè á fi 20 million rọ́pò fún yín lágbára Èdùmàrè Ọlọ́run náà ló sọ bẹ́ẹ̀ ó ní tó bá fún mi lẹ́yọ kan èmi ó fi 10 rọ́pò fún ẹ gbogbo ẹ̀yin tẹ́ wá tọwọ́ bàpò tẹ́ ẹ ṣe màmá wa Jùmọ̀kẹ́ George tẹ́ ẹ ṣe wọ́n ní oore tẹ́ ẹ nu omijé ojú wọn nù torí tán bá ní omijé
omijé jáde ní ojú ìyá yẹn tán bá lè yan sunkún ìyá yẹn sunkún ojú ẹ̀ wú bẹ́ẹ̀ náà àwọn kan dẹ̀ sọ pé irọ́ ló ń pa tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà ẹ jáde bẹ́ẹ̀ kẹ́ ẹ wá parọ́ nǹkan tí ò ṣẹlẹ̀ sí yín kẹ́ ẹ wá sọ fún gbogbo ọmọ aráyé kẹ́ ẹ náà wá rí bó ṣe ń rí lára kó díndín èèyàn tó lè jáde kó tó lè máa tú àṣírí kọ̀kọ̀ síta ẹ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn àṣírí kọ̀kọ̀ ni àṣírí tí millions of people tó bá ń ṣe tí wọn kì í fẹ́ jẹ́ kéèyàn mọ̀ torí ohun ìtìjú pé kí ni ká ti gbọ́ odindi mi kí ni ká ti gbọ́ èmi gbajúgbajà kí ni ká ti gbọ́ èmi ìlú mọ̀ọ́ká kí ni ká ti gbọ́ nǹkan ìtìjú ni kíyàwó tó wá lè pa ìtìjú tì kán wá jáde síta tó wá fẹjú ara wọn síta pé ẹ gbà mí o gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ rò pé yìí sì ni ẹ̀yin kan wá ní irọ́ ni nà láì ó dìgbà tẹ́ bá tó rí nàtúrú kẹ́ tó mọ̀ so adúpẹ́ lọ́wọ́ gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà adúpẹ́ lọ́wọ́ yín onítọ́rọ́ oníkọ́bọ̀ ibi tẹ́ ti mówó náà àgbà náà ní wọbẹ̀ lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe ni o ẹ wo báwọn èèyàn ṣe subscribe àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ thousands of people ẹ wo bọ́bọ́ ẹgbẹ́ ṣe subscribe ẹ̀yin náà ẹ join ni wa ẹ join ní Ilé Aláyọ̀ kẹ́yìn náà subscribe ọ̀fẹ́ ni subscription bóyá nǹkan tó máa ń ba àwọn ẹlòmíì lẹ́rù nìyẹn pé bóyá táwọn bá ti subscribe wọ́n máa já owó àwọn irọ́ o ẹ lọ béèrè lọ́wọ́ anybody subscription ọ̀fẹ́ comment ọ̀fẹ́ like ọ̀fẹ́ love ọ̀fẹ́ gbogbo ẹ̀ ọ̀fẹ́ ó ń lé tẹ́ bá wo fídíò nìkan òun náà kàn máa já data yín díẹ̀díẹ̀ náà dẹ̀ ní ó tán díẹ̀díẹ̀ náà ni òun náà ni a ṣe máa ń ṣe program onífàágùn tá a máa ń ṣe ní bí ó ní 20 minutes 10 minutes 20 minutes highest 30 minutes ẹ ti rí i pé kò ní lè jẹ dátà púpọ̀ ó tán ẹ share bẹ́ẹ̀ ṣe share tí mo kọ́kọ́ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ share yẹn náà ọwọ́ yín òkè òkè lọ́wọ́ afúnni ń gbé òkè òkè lọ́wọ́ yín máa lọ gbogbo ẹ̀yin tẹ́ wá ń tẹ subscribe yẹn lágbára Èdùmàrè ọwọ́ tẹ́ fi tẹ subscribe yẹn owó lè máa fi gbà ó ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ó yá kílẹ̀ ń dúró wò ẹ̀yin náà subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ ọ̀fẹ́ ni o wọn kì í jáwó ọ̀fẹ́ ni congratulations once again mọ́mi wa Jùmọ̀kẹ́ George gbogbo ogun tó ti ṣẹ́ nínú ayé yín ọba mi Èdùmàrè kò ní jẹ́ kó padà sí yín lórí mọ́ tí ò bá wá padà sí yín lórí bákan náà kò ní padà sórí àwọn ọmọ yín lágbára Èdùmàrè tí n bá tó rí ẹni information tí mo rí pé ó wúlò fẹ́yìn olólùfẹ́ mi ò ní estate láti wá mú fún yín ire o mo tún padà bọ̀.